ṣé ẹkú lé làkún kí ara lé ẹrè wà là ń kéré ọ̀nà kíkí tó borí kíkí níbi gbogbo kíkí tó borí kíkí nígbà gbogbo kíkí tó borí kíkí lásìkò kásìkò òun ní fi kí wa lọ́jọ́ tèní àlàáfíà ọlọ́wọ́n ọba orí ajẹ́njẹ́tọ̀ rẹ̀ kó máa bá gbogbo wa gbé assalamu alaikum warahmatullahi wabarakatuh Jemilat ọmọ alàgbé aládùmọ̀rọ̀ kò gbà lẹ́nu mi kò bá mi sọ̀dọ̀ ní bá mi kí wa káàbọ̀. Bá a bá tàn ṣe bí a bá àròbá sì ni bàbá àtàn bá àti ẹ̀ bá ànábì Muhammad sallallahu alaihi wasallam bàbá aláyé agbọ́tàn a sì mọ agbọ́ ìṣe wọn bí wọ́n ṣe bí wọn títí dàsìkò tá a wà yìí èyí ló mú mi kí gbogbo wa ní kí tọ́lá lẹ́ẹ̀kan sí pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà pé a káàbọ̀ sórí ètò wa ètò yín ètò mùtúmùwà ètò ọmọdé ètò àgbàlagbà Ewà Yorùbá nínú Ramadan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá ti mọ̀ ṣe wáyé pé àṣà àti ṣe Yorùbá làwa kúkú yàn láàyò àwọn Yorùbá lèmi wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ nínú oṣù Ramadan yìí ní mò ń pe àkíyèsí wọn sóhun tó tọ́ àti ohun tí kò tọ́ nínú oṣù Ramadan yìí ká lo oṣù yìí oṣù tọmọdé ilé oṣù tágbàlagbà ilé arúgbó ilé màjèsín ilé tí wọ́n yàn láàyò tí wọ́n kà kún púpọ̀ púpọ̀ àti Christian àti lẹ́bọ̀lógún àti gbogbo èèyàn pàápàá jùlọ mùsùlùmí òdodo àti mùsùlùmí tó ń jẹ́ pé wọ́n pera wọn ní mùsùlùmí tó jẹ́ ìmàle ni wọ́n tí wọ́n ya oṣù yìí sọ́tọ̀ wípé oṣù mímọ́ ni àwa máa ń lo àsìkò láti fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wáàsí láti ń gbọ́ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá àwọn ṣéwù àwọn onímọ̀ àwọn scholars ni wọ́n ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ nínú oṣù tá a wà yìí àwa wò yí pé máa wò yí pé àwọn wo ni àwọn òṣèlú àwọn àáfàá ni ìyá wa ajá àáfàá ni nífẹ̀ẹ́ kàákún làwọn náà kò ṣe bọ́ta lọ́dọọdún báyìí bá a ṣe ṣe lọ́dún tó kọjá náà nìyẹn Ewà Yorùbá nínú Ramadan àṣelọ́dún tó kọjá lójoojúmọ́ là ń ṣe abáwo yìí pé ẹ jẹ́ káwa náà kọ́ra wa lẹ́kọ̀ọ́ àwa tá jẹ́ pé onímọ̀ tó ń tẹ̀lé àáfà ẹni tó ń wá mọ̀ tó ń tẹ̀lé àáfà mo sọ pé nínú àwọn tí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní ká gbìyànjú láti jẹ́ tó o bá ti jẹ́ àáfà onímọ̀ tó pé pérépéré tó o mọ̀ pé onímọ̀ ní ẹ́ àáfà ní ẹ́ àáfà tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ àáfà tó ń ṣe wáàsí àáfà tó jẹ́ pé a dúró gẹ́gẹ́ bí àáfà gbólóhùn halif ẹni tí ó yẹ pé a lè bá ìwà dáadáa ìwà tó tọ́ bíi 100 láti ara rẹ̀ tó o bá ti jẹ́ yẹn jẹ́ oní akẹ́kọ̀ọ́ ẹni tí ó máa kẹ́kọ̀ọ́ ọmọlé kéwú tó ń kẹ́kọ̀ọ́ ẹni tó ń wá ìmọ̀ tó ń kẹ́kọ̀ọ́ tó o bá tún wá lè nígbà láàyè láti jẹ́ bẹ́ẹ̀ jẹ́ oníbèèrè tìrù wa wà nípò bẹ́ẹ̀ oníbèèrè là wa làní ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká pe àkíyèsí ara ṣe ẹni tó pé ní àṣìbá àfààní tó ń sọ̀rọ̀ mo máa ń sọ fún wa ní gbogbo gbà àwọn èèyàn tó bá ti pè mí láàfà bá inú mi máa ń dùn ṣùgbọ́n mo mọ̀ pé mi ò ń ṣàfà ṣókòkò ní kòkó nínú màmọ́nú mo kú mọ́ra mi pé oníbèèrè ni mí tá a bá dẹ̀ jọ kojú ara wa pẹ̀lú ẹni tó jẹ́ àfà pẹ̀lú ẹni tó jẹ́ onímọ̀ míì a máa fi ọ̀rọ̀ yíra wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn ṣéwù wọn máa ń ṣe sàdánkátà pé onímọ̀ ni ẹ́ bẹ́ẹ̀ àkèké onímọ̀ oníbèèrè ni wa ẹ ṣe kí gbogbo akágbìyànjú láti jẹ́ ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta àdúrà wa gbà á tún ti dé sórí ètò lọ́jọ́ tèmi ṣe bí èyí ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2022 tá àwẹ̀ wá di 4 lénìí àwẹ̀ di 4 lénìí nínú oṣù Ramadan á kí gbogbo wa pé a kú àfojúbà Amir Ajibọta Nobi bá ń gbóhùn sókè. Àdúrà mi tí mo ti ṣe bọ̀
àdúrà tó ti ń ṣe bọ̀ látọjọ́ tó ti pẹ́ tó ti ń ṣe bọ̀ tipẹ́ àsìkò yìí mà ní opportunity yọlẹ̀ fún ẹ nínú oṣù Ramadan ní opportunity sílẹ̀ fún ẹ kó tó tẹra mọ́ àdúrà yẹn kan náà àdúrà yẹn náà tẹra mọ́ pẹ̀lú àṣẹ tọ́lọ́run bá wọn máa ní tẹ̀wọ́gbà ìwọ tẹra mọ́ àdúrà yẹn gangan nínú oṣù tá a wà yìí àsìkò gbígbàdúrà rèé Amir kí ló sọ. ṣó dáa ṣá kéèyàn dárun mọ́jú ní sàárè kó gba àwẹ̀ kó jẹ sàárè àsìkò tó ń jẹ́gun òní lọ lẹ́nu èèyàn ó ń jẹ́gun òní dùn lẹ́nu èèyàn ó wá dárun mọ́jú nítorí kíní nítorí tọ́lọ́wọ́n ọba nítorí pé òun wá ojú rere Ọlọ́wọ́n ọba ó dárun mọ́jú ó ń jẹ sàárè láti wá ojú rere Ọlọ́wọ́n ọba láti fi gbàdúrà láti fi lé èṣù jìnnà láti fi bẹ Ọlọ́wọ́n ọba ohun tó fẹ́ gbogbo ọ̀sán orí ohun tó wùn ẹ́ jẹ ò lè jẹ wọn bí ẹrẹ orí ohun tó wùn ẹ́ mu ò lè mú wọn bí ẹrẹ kó mú orí àwọn ìwà tó yẹ kó wù wọn ò wù ó wá dọwọ́ alẹ́ òṣìnú ó tún lọ sí mọ́sálásí ó tún lọ kí tàràwì tí wọ́n ń pè ní aṣámú onú ògbà àwẹ̀ oṣù Ramadan ògbà àwẹ̀ kí ló wá ń ba àwẹ̀ òun jẹ́ kí ló ń ba àwẹ̀ jẹ́ àdúrà mi tí mo ti ń ṣe bọ̀ látọjọ́ tó ti pẹ́ bá mi gbàdúrà mi Ọlọ́run ọba Elédùmarè. ohun tó ń ba àwẹ̀ jẹ́ la fẹ́ fi bára wa sọ̀rọ̀ lénìí nínú oṣù Ramadan àwẹ̀ di mẹ́rin nínú oṣù Ramadan ti 2022 yìí àwẹ̀ di mẹ́rin ohun tó ń ba àwẹ̀ jẹ́ gangan àkọ́kọ́ ń bẹ̀ tí gbogbo wa mọ̀ dáadáa òun náà ní ká fi nǹkan sẹ́nu ká jẹ nǹkan lọ́sàn àwẹ̀ ẹ wá gbọ́ o tí o bá gbàgbé tí wọ́n sọ pé apirọ́rọ́ ó ṣòro ó jí ẹni tó bá sùn lèèyàn ń jí èèyàn kì í jí apirọ́rọ́ tó sọ pé o gba àwẹ̀ tó wá gbàgbé ọkùnrin tí ẹ lọ síbi pé o gba àwẹ̀ ṣùgbọ́n àsìkò tó máa ń sọ wáyé ni àsìkò àwẹ̀ àkọ́kọ́ gbà kì í ṣe bí rúùsìn kápò tí ẹ wá gbàgbé pátápátá wá fi nǹkan sẹ́nu bóyá o fẹ́ mu mínírààsì nìṣẹ́ o ti rí pé mínírààsì tutù òòrùn ní pípé o gba àwẹ̀ o rí rẹ bí kò gba àwẹ̀ o rántí rárá ló wá gbé mínírààsì sẹ́nu kọ́kọ́ ló mú mínírààsì yẹn fine immediately tó o ti rántí pé mo wà nú àwẹ̀ tó o rántí pé o gba àwẹ̀ yọ mínírààsì yẹn lẹ́nu kíá èyí tó wà lẹ́nu ẹ̀ tó ti gbé mi tú dalẹ̀ àwẹ̀ rẹ̀ ṣì ń lọ o àwẹ̀ ó ṣì ń lọ àwẹ̀ ṣì ní tẹ̀wọ́gbà nítorí pé ọkàn wa lọ́lọ́run bá ní fẹ́ lò ó ti bu òkèlè ẹ̀bà tàbí ó ti bu síbí ráìsì bíi mẹ́ta bíi mẹ́rin kó o tó rántí pé o gba àwẹ̀ èyí tó wà lẹ́nu ẹ̀yẹ tú dànù má jẹ mọ́ oúnjẹ jíjẹ omi mímu ó ń ba àwẹ̀ jẹ́ tó o bá rántí rárá ni o mo rò pọ́nrọ̀ mi yé wa kódà tó o bá ta yín ihun tó há ẹ sí ẹlẹ́yìn yẹn ẹran tó há sí ẹlẹ́yìn tó jẹ ní sàárè tó há sí ẹlẹ́yìn tú dànù ni má gbèmí tó o sì mọ̀ pé ó gba àwẹ̀ tú dànù ni tó o bá gbèmí ó ba àwẹ̀ ara ẹ̀ jẹ́ ni àwọn kan yìí àwọn oúnjẹ jíjẹ ó máa ń ba àwẹ̀ jẹ́ kí lóhun tó tún ba àwẹ̀ jẹ́ ìbá obìnrin ní àṣepọ̀ tàbí ìbá ọkùnrin ní àṣepọ̀ nínú ọ̀sán Ramadan kò bá jẹ́ ìyàwó ilé ẹ kò bá jẹ́ ẹnikẹ́ni kò bá jẹ́ wà gbèrè wá ṣìnà tó ti bá yín lára mu tí ò lẹ́tọ̀ọ́ nígbà tí kò sáwẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló tún wá lọ dánwò lásìkò ọ̀sán àwẹ̀ tó bá dánwò ìjìyà ńlá ló ń bẹ fún ẹ ò láwẹ̀ ó ti bàwẹ̀ jẹ́ kódà àwọn míì tí ẹ máa ń sọ pé ṣèbí àti ẹ̀ ní ìkọpọ̀ ṣèbí nǹkan ọmọkùnrin wa àti nǹkan ọmọbìnrin wa kò tí ì wọnú ara wọn ṣùgbọ́n ó ti fara rò ó lọ́tún lọ́sì oògùn ara tiẹ̀ ti bọ́ sára tiẹ̀ ò láwẹ̀ broda sista àti ọkùnrin àtobìnrin ò láwẹ̀ kó má dò pé bóyá ṣèbí ìgbà tí nǹkan ọmọkùnrin wa àti nǹkan ọmọbìnrin wa kò tí ì wọnú ara wọn irọ́ ni pé àwẹ̀ ṣì wà irọ́ ni ò láwẹ̀ ìfararora ó máa ń ba àwẹ̀ jẹ́ ìyẹn ò wá túmọ̀ sí pé a lè bára wa sọ̀rọ̀ nínú àwẹ̀ ọkùnrin àtobìnrin ìyẹn ò túmọ̀ sí pé a lè fọwọ́ kan ara wa lọ́sàn-án àwẹ̀ kò túmọ̀ sí bẹ́ẹ̀ àníyàn wa lọ́lọ́run bá nílò ẹlòmíì bàbá ti gba wájọ́ ń lọ pẹ̀lú obìnrin àbájọ́ ń sọ̀rọ̀ wa ni ìyàwó níyàwó ló ń bá sọ̀rọ̀ lọ́sàn-án àwẹ̀ ṣé ìyàwó níyàwó táwọn bá sọ̀rọ̀ lọ́sàn-án àwẹ̀ ṣé ìgbà tí ò wá sáwẹ̀ gan ṣé gbà yẹn ló wá dáa ká bá ìyàwó níyàwó sọ̀rọ̀ ikọ̀ tí ò bá ti dá nínú Ramadan kò dá lẹ́yìn àwẹ̀ náà kò dá lẹ́yìn àwẹ̀ táwọn bá sáwẹ̀ náà
tí ò bá ti sáwẹ̀ gan kò dá àwọn ìwàkiwà tẹ́bí tí lò pé kò dá nínú àwẹ̀ yẹn kò dá lọ́sàn-án àwẹ̀ lẹ́yìn oúnjẹ jíjẹ lọ́sàn-án ọ̀sán tí ò sí Ramadan. Ìṣeré gélé eré ipá burúkú eré ipá tí ò wúlò pẹ̀lú obìnrin àtìyàwó ilé ẹ àti tí ò ń ṣẹlẹ̀tọ́ ẹ ó ń ba àwẹ̀ jẹ́. Ká máa léra wa gbùrùgbùrù ká máa gbúra wa ká máa gbúra wa ní ríra wa ní kàkín àbí kí ní àwọn ẹ̀yà bòmí ìkàkín náà máa ń pè ká máa gbúra wa ní kẹ́ṣẹ́ ká máa ṣẹ́gìrì ká máa rẹ́rìn ká máa ṣe oríṣiríṣi lọ́sàn-án àwẹ̀ àṣàkáṣà ni. Kì í ṣe ìbálòpọ̀ yẹn nìkan ṣo ni ló ń ba àwẹ̀ jẹ́. Àwọn nǹkan wọ̀nyí ó ń ba àwẹ̀ jẹ́ tó kì í jẹ́ kádùúrà gbà. ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ òdì ẹlòmíì lóòótọ́ ojú lọ ìwọ ni bàbá ẹ̀ tàbí ìwọ ni ìyá ẹ̀ tàbí ìwọ lọ̀gá ẹ̀ ìwọ ló ń gbọ́ bùkátà ẹ̀ jíjẹ mímu abẹ́ àkóso ẹ̀ ló wà ó wá bìkítà láti sọ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó lè bàyàn nínú jẹ́ ọ̀rọ̀ téèyàn lè gbọ́ kéèyàn pokùnso ọ̀rọ̀ téèyàn lè gbọ́ kéèyàn bẹ́ lùdò ọ̀rọ̀ àlùfàǹṣá tó bá sọ síyàn ó dẹ̀ ló wà náwẹ̀ ó láwẹ̀ o ọ̀rọ̀ tó bá ti máa sọ tó máa bẹ ẹlòmíì nínú jẹ́ ọ̀rọ̀ tó bá ti máa sọ tó máa bẹ ẹlòmíì nínú jẹ́ ọ̀rọ̀ tó máa sọ tó máa bàgbé sí ayé ẹlòmíì jẹ́ tó máa àfẹ́ẹ̀tì ara ẹlòmíì tó máa àfẹ́ẹ̀tì tó máa yẹ pé ó máa ronú láti ṣìwàwù ọ̀rọ̀ àlùfàǹṣá kò dá nínú àwẹ̀ kódà kò dá lẹ́yìn àwẹ̀ ọ̀rọ̀ burúkú kò dá nínú àwẹ̀ ó máa ń ba àwẹ̀ jẹ́. Ajígbọ́tà náà bí ó ṣe rí wà ìtọ́ àwọn ìwà tí ò tọ́ ìwà àfọwọ́rá àfigègé bá tẹni ẹlẹ́ni jẹ́ kó mọ̀ pé ìwọ lè competition láti fi ègé sí èèyàn láti fi bà tèèyàn jẹ́ ó lè sọ̀rọ̀ kó fi bà tẹlòmíì jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ tó mọ̀ pé ó lè sọ lójú ọlọ́rọ̀ kódà ọ̀rọ̀ míì wà tẹ́lẹ̀ pé màá sọ lójú ẹ̀ kó bá gbé lọ́rùn máa sọ kalẹ̀ máa sọ lójú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ yìí kò dùn mẹ́ni yìí nínú kò tí tó lè ṣe fún ẹni ó fi ń ba tiẹ̀ jẹ́ ni kódà tó bá sọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n ní ó burú ju kéèyàn pààyàn lọ pípààyàn gan ṣẹ́wọ̀n kó wúlò burú jù táàrù kó burú jù kó wá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹni tó fẹ́ gbóṣoore fún yàn ẹni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀ láì dáa ẹni yẹn ojú tó máa fi wò ojú àìdá ló máa fi wò ìwà àbàjẹ́ ni ó ń ba àwẹ̀ jẹ́ irọ́ pípa ńkọ́ ó ń ba àwẹ̀ jẹ́ ká máa parọ́ mọ̀yàn àparọ́ mọ́ ni tako ni kọ́lọ́run bá kó gbé wa lékè wọn àtọmọdé àtàgbà wọn wá bìkítà ní parọ́ mọ́ wọn nígbàgbọ́ pé irọ́ ohun tó ń pè nírọ́ ó máa ń pèrọ̀rọ̀ ni pretender nírọ́ á pèrọ̀rọ̀ bíi pé òun ti kú àníyàn mo ti parọ́ fún ó ti wọlé ó múlẹ̀ ọwọ́ mi ti bà á tó mọ̀ pé lọ́nu pa irọ́ tó wá pa yìí ó rántí wípé tí òtítọ́ òdodo tó bá gba ẹ̀gbẹ́ kọjá tátẹ́gùn òtítọ́ ẹ̀ tó rọra fẹ́ lù fẹ́rẹ́ irọ́ àtàjì ojú àwa tiẹ̀ irọ́ tó rò pé ó ti pa ojú àwa tiẹ̀ wá jẹ́ ní àpọ́nlé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà wá dẹni àbùkù ó ń ba àwẹ̀ jẹ́ àtàfà àtọmọ kéwú àtọnímọ̀ àtẹni tí ò dá nǹkan mọ̀ wọn wá bìkítà láti máa parọ́ ó rọ̀ wọ́n lọ́rùn kí wọ́n parọ́ láti fi jèrè ohun tí wọ́n fẹ́ wọn ò fẹ́ mọ ìpalára tó wà ń bẹ o wọ́n ní nígbà kan nígbà yóò jíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam mú bọ̀ ajígbádùn ọ̀tá nàbí. ọlọ́run ọba tó nọlá tó nọlà tó ní ìyìn má ṣe ìta fún mi fi lé mi lọ́wọ́ kó fi lẹ́yìn náà lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi. nígbà yóò jíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan wà ó lọ bá ànábì wọn sallallahu alaihi wasallam wípé gbogbo wa pátápátá ló kún ọwọ́ tòun gbogbo wa oríṣiríṣi ló kún ọwọ́ tòun gbogbo ìwà tó jẹ́ pé èèyàn máa ń wù téèyàn kì í fi rí ìdùnnú ọlọ́run ọba ló wà lọ́wọ́ tòun gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ ló wà lọ́wọ́ tòun tí wọ́n bá ń sọ̀rọ̀ olè jíjà òun ni
tí wọ́n bá ń sọ̀rọ̀ ṣìnà ṣíṣe òun ni àgbèrè bó tẹ̀ jẹ́ àgbèrè àti ṣìnà ọmọ ìyá ni wọ́n ọwọ́ òun lẹ ti fẹ́ bá kọ́ máa sọ̀rọ̀ olè jíjà òun ni mo ti sọ ṣìnà olè àgbèrè irọ́ pípa òun ni ọwọ́ òun lẹ ti máa bá òun sì fẹ́ ṣe Islam gbogbo àwọn ọ̀wà tó wà lọ́wọ́ tóun yìí ní òde bá Islam mu lèyìn orí gbọ́dọ̀ ṣe òjíṣẹ́ náà mọ̀ sọ̀rọ̀ báwo ló ṣe fẹ́ ṣe gbà ìyá Rasulullah sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣáà ti fún mi ní kọ́ṣọ́ nínú gbogbo wà tó ń wù yìí ìkọ́ṣọ́ ní kó fún mi tó bá ti lè fún mi ní kọ́ṣọ́ nínú gbogbo wà tó ń wù yìí gbogbo ètò kù máa ṣe nínú gbogbo wà burúkú tó ń wù ìkọ́ṣọ́ ní kóhun fún yín òjíṣẹ́ náà mọ̀ sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ni ìbò wá ní kọ́ṣọ́ òun ó ní irọ́ pípa tó bá ti lè firọ́ sílẹ̀ gbogbo ètò kù máa ṣe ó rọ̀ mí lọ́rùn máa firọ́ sílẹ̀ ló bá tó kù firọ́ lẹ̀ báwo ló ṣe máa parọ́ ló ṣe máa lọ jalè tí wọ́n máa ra ẹ mú tí a pé kí wọ́n lọ jalè tó ò ní fẹ́ parọ́ wàá jẹ́wọ́ èmi ni mo parọ́ èmi ni mo jalè lóòótọ́ nígbà tó bá dẹ̀ ti sọ pé wọ́n lọ jalè a máa wùwà wàyí mọ́ má ṣe mọ́ torí pé ojú tó máa tiẹ̀ ojú á tiẹ̀